ọdún ló pé wọn kó gbogbogbò kó tọ́tọ́tọ́ òní gbogbo ojú Akọ́láwọlé òní rárùn ẹsẹ̀ Jagunbọ́lá ni tí máa ń dúró kìkì níwájú ológun ọ̀la kàkàrẹ́ bí ìjà ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe é fọ̀pálù jagunjagun ò ṣe é fọbámú Akọ́láwọlé ọkọ̀ ṣoṣo àràbà tí máa ń gbó kìjikìji àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rẹ́rìn ẹ jẹ́ ká sọ pa rẹ́rìn aláṣẹ àtolùdarí Glory of God keeping and moving service gbajúgbajà ló kúkú jẹ́ nínú káṣòwò jàre abánikẹ́rù látòkè òkun wá sílùú Nàìjíríà níwájú lọlé erin ń lọ Àkànbí níwájú lọlá rẹ̀ ọ̀ máa lọ jàre ó máa ní fò òṣìlógbà iléeṣẹ́ rẹ̀ kúkú ní jóná pẹ́pẹ́ lòún ṣe lárọ́ Àkànbí Akọ́láwọlé owó eré ọkọ mọ́wùmí aya rere lọ́ọ̀dẹ ọkọ bàbá Olúfẹ́mi bàbá Ìtùnú àlùbàká tèmi ó mánéjà lọ́dún ní Akọ́láwọlé ọmọ labalábẹ́ etí ìwẹ́rú ọmọ òfin ọ̀gbọ̀jà oníyàn funfun ọlọ́bẹ̀ pupa yọkọ̀tọ̀ níkun àjìvà ìfàjìrí làwọn máa tẹ̀lé olókùn ẹṣin lọ Akọ́láwọlé ọmọ àti alá ni wọ́n ti ń sáré tó níṣu bàbá ẹ̀ṣọ́ ni Àkànbí ọ̀ṣọ́ àgádágì ìdí àgbẹ̀ olóla tí máa ń ṣakẹ́kẹ́ ẹ̀yin lọ́ máa gbé olóla tí ń kà àbàjá èdìdì sẹ́nu abẹ jẹ́ olóla tí mú pọ̀ abẹ Akọ́láwọlé olórí kìkì yánu àgbẹ̀ ọmọ dákódákó àgbẹ̀ ọmọ dábòdábò àgbẹ̀ ọmọ dádandádan ògbókó lárẹ̀mú gbẹ̀rẹ̀ ẹ̀dá Akọ́láwọlé aládọ̀ǹdọ́ bìrìbì Àkànbí owó èrè ọkọ mọ́wùmí àṣeyí ṣàmọ́dún Abiodun Jagunbọ́lá ó dúró kìkì níwájú ológun Akọ́láwọlé ọ̀la kàkàrẹ́ bí ìjà Akọ́láwọlé mi irin bá já irin la fi tún rọ òkò lóhùn kọ̀nàkọ̀nà òkè nígbésẹ̀ ayé rẹ̀ ọmọ alọ́jàre bàbá mi Akọ́láwọlé àṣeyí ṣàmọ́dún òní fọdún èyí ṣàṣemọ lágbára Elédùmarè ọba tó dá mi onídàṣe mọ òwe onídàṣe mọ òwà ọjọ́ bí Àkànbí kò ní dáṣe mọ.